ẹni bá pé ká má ṣe o. onírè ènìyàn ṣe tiẹ̀ ẹni pé ká má ṣe onírè ènìyàn ṣe tiẹ̀. ó ṣe kó ayé nìkan dárò mo gún ọ lóko ọbẹ̀ mi dànù bó jálé màá rọ́bẹ̀ fi ẹni pé ká má ṣe o. onírè ènìyàn ṣe tiẹ̀ ẹni pé ká má ṣe onírè ènìyàn ṣe tiẹ̀. ẹni pé ká má ṣe o. onírè ènìyàn ṣe tiẹ̀ ẹni pé ká má ṣe onírè ènìyàn ṣe tiẹ̀. níwọ̀n ń ṣe lóró wá ìṣe lọ́pọ̀ pa mí pànìyàn ẹni pé ká má ṣe o. onírè ènìyàn ṣe tiẹ̀ ẹni pé ká má ṣe onírè ènìyàn ṣe tiẹ̀. ẹni bá pé ká má jayé wa o. onírè ènìyàn ṣe tiẹ̀. ẹ máa wo ẹgbẹ́ àwọn kí ti gbé o àkíwá kú àṣálẹ́ ọlọ́fin àgbẹ̀ wa ṣeéṣe fún wa eré wẹ̀yí lójú owó mi rí èrè lójú gbogbo àmárí o àkíwá wípé àkú afẹ́rẹ́ yìí o a ṣeéṣe fún wa ayẹwà kò níyẹ ẹlẹ̀ kí ẹ ṣe máa jẹ́ èrè wẹ àwa náà rí o àtọ́ ìdílé ní sórí ètò wa ètò nílé Àwórì ìmọ̀mọ́ iná là o Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkò kò ṣòwò ọmọ gbẹdẹgbẹdò ọmọ ibò ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ́ sàmàlé ọmọ nìkọ́ ọ̀dájú òmẹ́nu ọ̀wọ̀ èmi náà rí o mo tọ́ dé sórí ètò tálẹ̀ ìyá tó lọ kí ṣe yẹ kí lọ sí síwájú mo ṣèbà àkọ́dá ayé ọba lílọ àná líle ní ọba tẹ́rẹrẹ kárí ayé mo dá gbogbo ògo àtọ́lá padà sọ́dọ̀ yìí ẹ máa gbogbo lọ torí èyí ló ní mo wá ṣèbà gbogbo aládéládé ilẹ̀ Àwórì ọ̀tọ̀kùlú ìlú olóyè baálẹ̀ olórí gbogbo yìí pátá ẹ̀yìn ìyáwó arúgbaṣọ máa kanlẹ̀ gbogbo yìí mójúbà yìí lálẹ́ yìí ẹ jẹ́ kí jú mi ṣe kí má fẹ́ rúkọ kí má fẹ́ rúgbó bí ọwọ́ o kí n lọ rí kí n bọ̀ rí fíní wẹ̀yí lédi ẹ̀mí tó kú ẹ̀ mọ́bọ̀ kí ẹ̀ ṣe máa jẹ́ ìríwẹ́ ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ gbọ́ áńtẹ̀mù wa àmì padà bọ̀. ilẹ̀ Àwórì ilé tiwa ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó lílé lóko lèyí ó di Àwórì ọ̀hún ṣolí gbogbo wa ilẹ̀ lè ṣọ̀ fún wàrà ètò yìí ara ẹ̀jìká àjùmọ̀gbéga ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára kátọ́nà ìfẹ́ sáwà kátọ́nà ìfẹ́ sáwà ọmọ ọlọ́fin ìdè kájọ gbélé wa lárugẹ tọmọdé tàgbà ilẹ̀ wa lọkùnrin ẹtì lóbìnrin ilẹ̀ Àwórì ológo ọmọ ọlọ́fin lí gbogbo wa ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára ẹja rántí ọ̀hún ọmọ wa ẹja rántí ọ̀hún ọmọ wa èyí òkú biribiri ìmọ́lẹ̀ ti dé fún gbogbo wa iṣẹ́ tó bẹ̀rẹ̀ ìdè lọkùnrin ẹtì lóbìnrin ìkúlà ọmọ ló ń dàgbà jùlí ọmọ ọlọ́fin ìdè ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára fún ògo ilẹ̀ wa. fún ògo ilẹ̀ wa ìfẹ́ lé omi yára òun náà láàmì sọ ẹ jẹ́ ká ríra wa lè kóṣo náà ọmọ ìyá kóṣo náà láwà ẹbí kóṣo náà láwà oṣù yẹlí gbogbo àwà pápátá ẹyẹ àmì rọ̀ wá là ẹ jẹ́ ká ríra wa lè kóṣo kíkú láàmì gbòòyì kí a lè tẹ̀ wá lọ́wọ́ kókó jabele kálukú mi ṣe ti ẹ jẹ́ ká mú yẹn kú ò káàmì wà ṣubú ara wa fún ká máa fi yẹ dà bẹ́lẹ́gbẹ́ bá ṣubú èrè só máa gbà nínú ẹyẹ ẹ jẹ́ ká mú yẹn kú ò gbogbo ọmọ ọlọ́fin gbogbo àwọn ọmọ ogun fún mi nírè pápátá ẹ jẹ́ ká ríra wa lọ́mọ ìyá àkóso náà kò ní bàjẹ́ o ire wẹ̀yí ló mi gbé fún gbogbo Àwórì lọ́jọ́ ayé ire náà ló máa gbé fún wa o ká tó máa tẹ̀síwájú mo kí gbogbo ẹ̀yin lè ti mí sùn gbá wa lórí ètò yìí
mo kí yí pápátá Mr. Kamorudeen Òjòlówó, Alhaja Balikis, Mrs. Dasliva Yalekan, Mr. Rahim Jubri, mo kí yó Adétutù Akínòsí, Prince Kenny, gbogbo ipátá nìkí. Akẹran onímọ̀ọ́bá ẹkùn, mo kí yó ọba láńlẹ́gẹ́ ẹkùn ọlọ́ta tìlú Ọ̀tà, gbogbo yí kábíyèsí ẹ̀pẹ́ lórí àpèrè fún wa o. Ògbó àtọ́ ẹ̀pẹ́ lórí àpèrè yìí. Ọba alápá tìlú Àpá, ọba Oyèkàn, mo kí yí kábíyèsí. Ẹ̀yin náà wà lè yí wa pé ẹni ká máa nìṣó. Ọba Onímèké Abraham Ọ̀gábí Oyíkì ìlú àkọ́kọ́, kábíyèsí ẹ̀pẹ́ fún wa o. Ẹ̀pẹ́ Mr. Kamorudeen mo ìdárúkọ ìṣẹ̀ gbogbo yí pátá. Adébáyọ̀ Ibrahim gbogbo yí ní mi kí lọ́wọ́lọ́wọ́ mo yẹ yí ẹ̀mí ṣùgbà wa lórí ètò yìí gbogbo yí nìkí. Mr. Olúwatósìn Babátúndé mo kí yó gbóni o. Ẹ kú òrè oko délé. Ẹ ò ní gbèsàjò. Olóyè Saheed Olúsí ààrẹ fún ti Candid lọ́hùn. Ògbóni gbogbo wa ayọ̀lá mi wọ́n fi ṣọdún kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́. Adéwálé Quadri Lawan ọmọ Ọbáwọlé gbogbo yín nìkí ẹ ṣe ẹ kú àdúró tiwa lórí ètò yìí gbogbo àwọn ti Candid lọ́hùn rẹ mo kí yó a ṣeéṣe fún wa kò lè bàjẹ́. Àbújẹ lílì òdòdó àkóyí gbogbo yín nìkí ẹ ṣe ẹ kú àdúró tiwa lórí ètò yìí. Baálẹ̀ Ìlógbò Ẹlẹ́gbà Olóyè Amúsà kára ó lé o ọkọ ìlú Ògbó àtọ́ ẹ̀yí wà pẹ̀lú wa ẹ fún wa lókè tàmùtàmù lọ́hùn wípé ká máa lò ó kò lè bàjẹ́ fún yín. Ìlú Ìlógbò Ẹlẹ́gbà wà nídàrú làṣẹ Èdùmàrè. Àrẹ̀mọ Olúkòsọ́kọ́ àrẹ̀mọ yìí ti dáa jù àrẹ̀mọ yìí dá èèyàn là gbogbo ló máa kórè oko délé. Ọba Nurudeen Ọ̀ṣọ́jà Oníkógbó tìlú Ìkógbó kábíyèsí ẹ̀pẹ́ fún wa gbogbo yín ní láàmì yẹ ẹ ṣe ẹ kú àdúró tiwa lórí ètò yìí. Aṣojú ọlọ́tà àti yèyé aṣojú ọlọ́tà gbogbo yín pátá làkí Ọlọ́fin àgbè wa. Alájà ẹni Ọlọ́run mọ̀ mo kí yó ẹ ṣe ẹ kú àdúró tiwa lórí ètò yìí. Mọ́nítà aṣọ òkè ẹgbẹ́ ahun a ti sọ fún wa wípé ìyá wa yìí wà lè yí wa digbidigbi gbogbo àlejò lábàágbé wá lọ́ọ̀mí ṣe lóge àdúpẹ́ lọ́wọ́ yìí. Mọ́nítà aṣọ òkè iléeṣẹ́ yóò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ o. Alhaja Kudirat Kíkẹ́ lọ́mọ mo kí yó. Alhaja Tóyìn Ọlá mo wá kí ọ̀gá mi olórí oko káàbàṣà Akínòsí Jamiu kẹ́ẹ̀ṣe míríkìní yìí lèmi yọ lọ́tún ọ̀gá mi ló wà lè yí rẹ. Ògbóni ìgbàlíbà tó dáa ọ̀lí gbowá tí ọ̀lí fi rántí wa lè bojì láṣẹ Èdùmàrè. Àwa ṣe pẹ́pẹ́pẹ́ Ọlọ́fin àgbè wa kò lè bàjẹ́ kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́. Ire lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o. Àìtẹ́sóde wípé lálẹ́ yìí kí n tẹ̀ tó lọ síbẹ̀ ẹgbẹ́ wa ẹ máa bá wa pín iṣẹ́ yìí fún gbogbo ọ̀hún lìbátọ́ yẹ kí rí wa lórí ètò yìí. Ẹ má jẹ́ ká dé àdá nìkan jẹ́ o. Ẹ bá wa pín iṣẹ́ yìí fún gbogbo ọ̀hún lìbátọ́ ti wà lórí ìlà káàjọ wà lórí ètò yìí lálẹ́ yìí kò sí àǹfààní inú ẹ bí a ò bá rèrò lórí kíní yìí o. Ẹ jẹ́ kí gbogbo wa káàjọ kọ̀mọ́ lùbọ́ gbogbo ọ̀hún lìbákù ẹ bá wa ṣí ẹ̀ṣẹ́ yìí fún ọ̀hún lìbákù. Ìyẹ̀wẹ̀ ẹ láìkí péjì wa o nílẹ̀ Àwórì Media ẹ láìkí péjì wa àmì rọ̀ yìí a lè gbọ́ rẹ mọ́ lórí Facebook ó ikún ẹyẹ àmì rọ̀ yìí là ẹ láì péjì wa kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ o. Ọlọ́fin àgbè wa kò lè bàjẹ́ ìrẹ́wẹ́ lójú owó mi rí ìrẹ́ lójú gbogbo àmọ́ máa rí. Kí n tó bọ́ sójú agbami ètò gbogbo ilé ti wà lórí ìlà pẹ̀lú wa gbogbo ipátá ní ìrí o gbogbo ipátá ní ìrí o gbogbo ipátá ní ìrí. Abdulaziz gbogbo yín ní rí ẹni kì ti gbé ìrẹ́lá o. Shakiru Agbábíàká ẹ̀yin náà ní kì ti gbé gbogbo yín ló ti wà pẹ̀lú wa. Ibrahim Balógun gbogbo yín náà ló ti wà pẹ̀lú wa. Olórí Mélò Kíkẹ́ lọ́mọ Ọlárìndé ẹ ṣé gbogbo yín wà pẹ̀lú wa. Ẹ̀yin náà ẹ̀mí wọ̀ wá lọ́wọ́ Olórí Mélò Kíkẹ́ lọ́mọ Ọlárìndé Mukaila Àṣà gbogbo yín náà wà pẹ̀lú wa. Yusuf gbogbo yín ló mí wò wá lọ́wọ́. Ọlọ́fin àgbè adé ẹ̀yìn kẹ́mi wò wá lọ́wọ́ gbogbo yín tí mi Dayọ̀ Baálẹ̀ Ògbóni ó tó jọ́ mẹ́ta Ọlọ́fin àgbè wa kò lè bàjẹ́. Kíkẹ́ lọ́mọ Ọlárìndé ìyá wa ẹ pẹ́ fún wa. Ọlọ́fin àgbè wa ọdún ayọ̀lá máa ṣe Ọlákúnlé Azeez gbogbo iná ló wà pẹ̀lú alórí ètò. Ọmọọba Táíwò Babaláṣẹ ẹ̀yin náà wà pẹ̀lú wa ẹ̀ ń wò wá lọ́wọ́. Ọ̀gá mi olórí oko Akínòsí Jamiu ẹ̀yin náà ẹ wà pẹ̀lú wa ẹ ní kì ti gbé ìrẹ́lá o
gbogbo yìí ló wà pẹ̀lú wa èrò pọ̀ lórí la ọ̀gá bí Àìná Tèmítọ́pẹ́ ẹ̀yin náà wà pẹ̀lú wa ìyá wa ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí ẹni o ẹ̀mí wa ṣọ̀pọ̀ rẹ láyé ẹ ṣe ọ̀pọ̀ rẹ láyé o igba ọdún Òṣòlà Sunday Ọlálékan Lawal ẹ̀yin náà ń wò wá lọ́wọ́ Ìdòwú Ṣẹ́gun ẹ̀yin náà wà pẹ̀lú wa Prince Johnson Gbádébọ̀ gbogbo yìí ló mi wò wá lọ́wọ́ kò ní bàjẹ́ ire lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o ká tó wá bọ́ sójú agbami ètò lé alẹ́ yìí ẹ jẹ́ kí n sáré jí àwọn iṣẹ́ lè wà lọ́wọ́ mi lè bí kọ̀ọ̀kan Candid mi ò ní ṣaláì lọ sí ọ̀dọ̀ ohun àti mi sọ fún wa lìyẹ wípé collection of Awori and descendants in diaspora Candid ọ̀hún wà nílùú ọba lọ́hún ká mi dára oríṣiríṣi lídá ọ̀mí dára lídá lọ́hún ọ̀mí ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn ọmọ Àwórì líwà lílé lè yí ọ̀kóra ń jọ lọ́hún fún ìdàgbàsókè ilẹ̀ Àwórì lọ́hún kó ń ra ń jọ fún ìyẹn náà láṣẹ mi pariwo ohun tọ́tọ́tán gbogbo ẹ̀yẹ ọmọ wa ń líwà lè yí ó dí lọ́hún ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí o ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí Candid collection of Awori and descendants in diaspora ẹ jẹ́ ká darapọ̀ mọ́ òun lé ìlú ọba lọ́hún gbé wà Àwórì Day ọ ti ṣe àìmọye rẹ lọ́hún àyájọ́ ọjọ́ Àwórì ọ̀mí ṣe lọ́hún tọdún yìí kò rò jẹ́ kí wáyé pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìdánilójú ọdún lè mí bọ̀ ìyẹn máa wáyé bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ àlàyé lórí kẹ́sẹ̀ lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ẹ̀bí ẹ̀ bá tó fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ lọ́dọ̀ọ́hún ẹ pé ààrẹ fún ẹgbẹ́ yìí collection of Awori and descendants in diaspora Candid ẹ pé ààrẹ olóyè Saheed Olúsí sórí +1 732 678 3901 ẹ pè wọ́n sórí nọ́mbà yẹn chairman membership committee di méjì ọlọ́nàdé ọ̀hún wà nílùú USA lọ́hún ẹ lè pè ọ̀hún sórí +1 240 529 7523 ẹ lè pè ọ̀hún sórí nọ́mbà yẹn secretary of membership committee ọ̀hún wà ní Canada lọ́hún Olúmídé Ìdòwú lọ́hún mi jẹ́ ẹ lè pè ọ̀hún sórí +1 647 248 4890 ẹ lè pè òun sórí nọ́mbà yẹn bẹ́ẹ̀ bá tún máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ lórí gbogbo òkú ẹ̀ máa tọ́mọ kí ṣe mí lọ sí ẹ̀ máa gbọ́ gbogbo ẹ̀ máa rí gbogbo ìkúlí Candid ti ṣe àti àlàyé rẹ̀ ẹ̀ lọ sí wẹ́bsáìtì wọn www.awori.org líbẹ̀ ẹ̀ rí gbogbo ẹ̀ wò kí ẹ̀ ṣe jẹ́ ìrẹ́wẹ́ Àwórì Day ti ọdún lèmi bọ̀ ìyẹn wáyé lé October 1st títí di 3rd lágbọ́ Ọlọ́run àwa ilé Florida ní Miami lọ́hún lílú Amẹ́ríkà lọ́hún lé ẹ̀ ti máa wáyé kọ́lọ́hún dẹ̀ mí wá sí gbogbo alómápéjú ṣe láṣẹ Èdùmàrè kí ẹ̀ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ ire lójú owó mi rí ire lójú gbogbo àmárí o kí n tó wá lọ gbé àlejò wa wọlé àti sọ́ọ̀lì yẹ àìtẹ́sóde wípé lálẹ́ yìí èmi pẹ̀lú aláyélúwà ọba Ìtú lájọ máa wà lórí ètò ìlàlẹ́ yọ Ọlásùnkànmí Ilémobádé kejì kìnìún dọ́wọ́ ìjà tẹ́lẹ̀ olú ti orílẹ̀ Igbóko Lùsádà Ìgbẹ́sà Ògùn State lọ́hún àjọ máa wà lórí ètò ilé alẹ́ ìlà ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ mo mí padà bọ̀ kíná mo mí padà bọ̀. bí mo bá jẹjẹ. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbogbo wa látòkè wá kádẹ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kan líbi àti wọ́n máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yìí mẹ́fà fàṣẹ́yìn fún wa kádẹ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa niliawori@gmail.com ẹ̀bí kẹ́ẹ̀kan sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. Kábíyèsí ti wà lórí
ìlà pẹ̀lú mi ṣùgbọ́n kí n tó gbé wọn wọlé ẹ jẹ́ kí kọ́kọ́ ka mọ́nítà aṣọ òkè ẹ̀yẹ ẹ bá wa gbéṣẹ́ fún mọ́nítà aṣọ òkè ọmọ tiwa lá o ọmọ wa lá o ẹ̀yẹ àmì rọ̀ wá là ẹ lè pe mọ́nítà aṣọ òkè sórí 07031968734 ẹ lè pè ń sórí gbogbo ara lọ́hùn mi faṣọ òkè dá ọ̀mí ránṣọ fún ládéládé ìjòyè ọ̀tọ̀kùlú ìlú kò sóhun lọ́hùn mi ránṣọ fún ẹyẹ àmì rọ̀ wá là ẹ jẹ́ ká pọ́n kú wálé ọlọ́fin àgbè wa kò lè bàjẹ́ eré wẹ́ ẹ̀ lójú owó mi rí èrè lójú gbogbo àmárí o mo máa gbé kábíyèsí wọlé báyìí ó ti wà lórí ìlà pẹ̀lú wa ó yẹ jẹ́ pé a máa rójú ara wa lìyẹ là a máa rójú ara wa lìyẹ ṣùgbọ́n àkókò tí gbà wá láàyè lẹ̀ títí ṣèyẹ mọ́ wẹ̀yí sẹ̀yí màá gbé kábíyèsí wọlé báyìí nìsín kábíyèsí o. ẹ̀rọ àṣà o. ẹ máa wo kí ti gbé o. ó gbé eré o àwọn ẹgbẹ́ mi kọ́ lọ wó. àlàáfíà aláwa o ẹ kú abẹ́rẹ́ yìí o. afẹ́rẹ́ là o abala mú o. àṣẹ Èdùmàrè àníkẹ́ iná bá wa dá sí ti Tàwórì láwa lérú rẹ̀ yìí wípé káì máa ṣe gbà lè jẹ́ wípé irú wa kò ṣùgbọ́n kàtẹ̀ tó lọ sí yẹ lóníbẹ̀rẹ̀ ẹ bá mi dárúkọ yìí fún gbogbo ọ̀hún lèmi wòye lílé. orúkọ mi ò yípadà orúkọ mi ní His Royal Majesty Ọba Itu Ọlásùnkànmí Yusuf Ọládẹ́yìndé ilé ni mo bá dé kejì onígbòkó ti ìlú Ìgbòkó ní ilẹ̀ Ìgbẹ́sà ìlú tí gbogbo èèyàn mọ̀ ní sí Lùsádà. ẹ ṣe kò ní bàjẹ́ ọlọ́fin àgbè wá. àṣẹ o. ìlú ilé Ìgbòkó kò ní dàrú láṣẹ Èdùmàrè lákòókò tí èyí èkó á máa ké bí èkó ẹyá máa ké bí ẹyẹ o. àṣẹ o àṣẹ o. èmi máa béèrè kọ̀ọ̀kan mọ́ ẹ̀fẹ́ kẹ́yọ̀ ọ̀nà náà o bóyá ó pín sọ̀nà méjìlá Lùsádà yẹn pẹ̀lú Ìgbòkó yẹn ṣé ìlú méjìlá àbí ìlú kóṣó ni. ìlú Òkóṣó là ìlú Òkóṣó li àwọn construction company tí wọ́n ṣe ọ̀nà yẹn láti Àgbàrá lọ sí Àtàn àwọn yẹn ló ń jẹ́ Lùsádà construction company. so nígbà yẹn àwọn àgbàlagbà yẹn wọ́n mọ bó ṣe lè pé wọ́n wá fẹ́ lọ sílẹ̀ nígbà yẹn máa ń wò pé ibi táwọn Lùsádà yẹn wà so ni Lùsádà fi borí ngbà yẹn. ó ti wáyé wa wẹ̀ yìí. but Ìgbòkó gangan ni ìlú yẹn jẹ́. but ó popular Lùsádà yẹn popular gan àwọn alákọ̀ọ́ntà pé nísìnyí pé kí àwọn èèyàn mọ̀ pé Ìgbòkó là ń jẹ́. ó dàwẹ́ kò wá lè bàjẹ́. àṣẹ. àṣeṣe làṣẹ Èdùmàrè ire wẹ̀ lójú owó mi ríre lójú gbogbo àmàwárí o. àṣẹ o. ìlọsíwájú ilẹ̀ Àwórì láàníkẹ́ iná tó wá bá wa dá sí lálẹ́ yìí o ọ̀nà láà máa fi ṣe é lè jẹ́ wípé èrú wa máa kò ká tó máa lọ bẹ̀rẹ̀ ìjẹ́ àjọṣepọ̀ lè dánmọ́rán wà láàrin ẹ̀yìn lọ́balọ́ba lè kẹ́ṣe wà lèpínlẹ̀ Ògùn líbẹ̀ pẹ̀lú lèkólè yìí torí Àwórì Kóṣó náà láwà. oṣù yẹn làwà o inú mi really dùn gan fún question yìí fún béèrè yìí because àwa náà ní àwa lọ́balọ́ba náà a ti rí pé àìjọrìpọ̀ wa oúnjẹ wa ń yà. ó pọ̀ jù. àìjọrìpọ̀ wa oúnjẹ wa ń yà á wá wò pé a lè máa wà báyìí ní Ògùn state níbí gbogbo àwa ọba Àwórì a ti kóra wa jọ pọ̀ tá a ti jọ ń ṣe meeting tá a ti jọ ń ṣèpàdé lọ́balọ́ba tí ìmọ̀ wa dẹ̀ ṣọ̀kan nínú ìpàdé yẹn tí ìmọ̀ wa ṣọ̀kan tó yẹ pé a ṣẹ̀ṣẹ̀ yan chairman láàrin ara wa ni tá a yan gbákejì tá a yan àwọn ọba tí ò tí sí lórí ìtẹ́ bóyá tó ti ṣe àbí tí ìlú wọn ò tí settle for now a yan àwọn kankan sórí ìtẹ́ wọn for now kó máa represent títí tí wọ́n máa fi wà tí àwọn tó máa fi replace àwọn ọba yẹn ṣùgbọ́n báyìí ìmọ̀ wa sì ṣọ̀kan kọ́lọ́run dẹ̀ jẹ́ ká pẹ́ tó a lè máa bá lọ bẹ́ẹ̀
àṣẹ Èdùmàrè kò ní bàjẹ́ lágbọ́ Ọlọ́run. àmín àṣẹ o. Ẹ ṣe fún àlàyé lẹ̀ ṣe fún wa yẹn. Tá a bá máa wò ó dáadáa sẹ́yìn á rí wípé nínú gbogbo ọba ní ìṣìmí rí lé ìpínlẹ̀ Ògùn yẹ pẹ̀lú ìpínlẹ̀ wa lè kó lè yé ẹ̀yin egungun ìṣìlẹ̀ dáadáa ọ̀dọ́ gidi lẹ́wà ẹ wá pẹ́ lórí àpèrè yìí láṣẹ Èdùmàrè. àṣẹ o àṣẹ o. Ìjẹ́ lórí ìṣèlú Ìgbókolibẹ ìjẹ́ ẹ fààyè gba àwọn ọ̀dọ́ nínú ìjọba yìí lẹ̀mí ṣe fún ti ètò ìṣèlú ìlú ilẹ̀ tí máa tẹ̀síwájú fún ti ìlú gangan libẹ̀. Ọlọ́run á dúró tì wá. Àṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọ̀dọ́ ọba mo rí pé gẹ́gẹ́ bí ìjọ ọ̀dọ́ ọba yìí náà kò sí bá ṣe fẹ́ ṣe táà ní níwúlò ọ̀dọ́. Kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe tó ní níwúlò ọ̀dọ́. Wà á nídìí èèyàn kan gbà tó bá mi ṣe báyìí ọ̀dọ́ dẹ̀ ló máa fẹ́ lò. So yẹn ni mo ṣe jẹ́ kí nínú ìṣèjọba mi kó jẹ́ pé pàtàkì ní tọ̀dọ́ ń bẹ. Àti pé àwọn ọmọ wa mo jẹ́ kó mọ̀ pé inú lágbájá ò ṣe dáadáa ó dẹ̀ join ni wọ́n ń bẹ̀. Tó bá join ni wọn ó lè jẹ́ wọ ni dáadáa. Bẹ́ẹ̀ni tó bá túmọ̀ wọn ló máa lè túnbẹ̀ ṣe. Bẹ́ẹ̀ni kì í ṣe káwa lòkèrè ká máa bá kú jẹ́. Wọ́n dẹ̀ ń sọ pé kò sọ ọmọ Àwórì tó lè ṣe ọmọ wọn ọlọ́mọ ọmọ ti pọ̀ rẹpẹtẹ. Inú mi dùn fún nǹkan tí àwọn Èkó tí wọ́n ṣe tí wọ́n mọ̀ ọmọ kan jáde. Tó kìkì ẹ̀dẹ̀ tí ń kàn tí ó ti ń mìíràn títí. Kọ́lọ́n bá wa dẹ̀mí ẹ̀ sí. Kọ́lọ́n bá wa dẹ̀mí ẹ̀ sí, Kọ́lọ́n bá wa gbédépò. Àṣẹ Èdùmàrè. Tí mo ṣe ọmọ tó mú sí yẹn tí gbogbo èèyàn gbọjà dán. Yes. Èyí tẹ là fún wa pápátá. Inú mi rí lè dùn fún wọn. Wọ́n wò ó pé ọmọ yẹn pé kó tiẹ̀ jọ ọmọ tí wọn náà ló wà ń bẹ̀ bí ò tiẹ̀ ní ṣe dáadáa kó tiẹ̀ wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Tí gbogbo àwọn ọba Èkó yẹn kó wá fẹ́ wọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ bí gbogbo tiẹ̀ bá wa ṣubú kí gbogbo wọn jọ ṣubú kọ́ mọ̀ pé a gbìyànjú fọ́mọ wa. Bẹ́ẹ̀ni. Ọlọ́run òde wa ní gbé wa ṣubú. Àṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n ti gbọ́mọ yẹn jáde yẹn àwa náà lógún state àwa náà wò pókè káwa náà wọ́n ọmọ wa ká fi síbi kan bẹ̀ ọmọ wọn ò lè ṣe torí pé wọn ò fi àwọn ọmọ wa sí post tó dáa òun ló fà á tí kò fi sẹ́ni tó fẹ́ ṣe é. Nígbà tí irú tiwa náà ti ń dórí ìtẹ́ báyìí everybody náà ti wò pé ìgbà tó mọ yẹn dórí ìtẹ́ nǹkan ṣe ń dùn ó ń dán àwọn ètùtù tá a ní láti ṣe à ń rí ṣe so àwọn olùgbò mẹ́rin ìlú ló ti jẹ́ pé wọ́n ti ń fi tiwa ṣe àríkọ́ṣe báyìí. Ọ̀dàwẹ́. So ọ̀dọ́ jẹ́ pàtàkì nínú ìlú ẹ̀yin àwọn ọmọ yín náà àwọn ọmọ wa àwọn ọmọ Àwórì wa náà káwọn náà kí wọ́n try kí wọ́n serious. Òun ní gbogbo wa mi gbọ́ yìí. Kí wọ́n try kí wọ́n serious tó bá jẹ́ pé nígbà tí èmi wà ní tí mo sì wà ní mo ti fi bóyá bíi sìgá àbí gbóbara mi jẹ́ ni wọn ò ní pè mí sírú ipò báyìí o. Sírú ipò bẹ́ẹ̀ yìí. Àbí mo ti fi jàgídíjàgan ẹ̀fọ́ kò ń bẹ̀ ẹ̀gún wọn ń bẹ̀ mo ti fi bára mi jẹ́ ni wọn ò ní pè mí sírú ipò báyìí. Òtí pẹ̀lú pé wọ́n rí pé òkè ó lè ṣe kò ń ṣàmúgbó kò ń ṣe kinní kan ó kàwé things like that kò ń ṣe gbogbo ẹ̀ náà ni kéèyàn ní Cambridge lọ́wọ́ ló máa tó ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ni. But ibì kan náà láti máa bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí àwọn ọmọ wa ẹ jẹ́ kí a máa bá wọn sọ̀rọ̀ lóòrèkóòrè tí mò ń gbìyànjú láti ṣe ń bí ẹ̀yin ọ̀dọ́ báyìí lọ ṣe yẹ ká ṣe báyìí ló yẹ ká ṣe Ọlọ́run á dẹ̀ máa fún wa ṣe. Àṣẹ oṣù dúró ń bẹ̀ o. ẹ ṣe ẹ bá mi dúró sórí ìlà ẹ kábíyèsí ẹ yára lé bóyá ẹ lè má mọ ọ̀hún kábíyèsí wa lájọ wà lórí ètò lálẹ́ yìí ọ̀hún ni aláyélúwà ọba Ìtú Ọlásùnkànmí ilé Mobádé kejì kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ olú ti orílẹ̀ Ìgbóko Lùsádà lé Ìgbẹ́sàlọ̀ ọ̀hún ìpínlẹ̀ Ògùn àwọn lájọ wà lórí ètò lálẹ́ yìí káàmì gbéyẹ̀wò ìṣọ̀kan ilẹ̀ Àwórì òun látọ̀ ní ká gbéyẹ̀wò ní alẹ́ yìí òun náà lájọ wà lórí ètò yìí ẹgbẹ́ àwọn lílé bẹ́ẹ̀ bá máa pè sórí ètò yìí nọ́mbà lẹ́ẹ̀ lè fi pè lómi lọ́ọ̀lì ọwọ́ ìsàlẹ̀ yẹ ó yẹ ẹni kúlẹ̀ bá máa béèrè lọ́wọ́ kábíyèsí kí ẹ ṣe jẹ́ ẹ̀rí Ọlọ́fin àgbèwá kò lè bàjẹ́ bákan náà ẹgbẹ́ àwọn kò sí wùlì kéré lẹ̀ ti fi ran ètò yìí lọ́wọ́ ká dúpẹ́ lọ́wọ́ òun lè mí ṣùgbá wa o ká dúpẹ́ lọ́wọ́ òun gbogbo kẹ́ṣe mí rí wa wò yìí kẹ́ẹ̀mí rí wò yìí dátà láàmì lò epo ẹ̀mọ́rùlù làgbé àkòsí ná ọgbọ́n láàfin mi ṣe gbogbo kú láàmì ṣe yìí àṣẹ̀mí rọ̀ wá
lórí YouTube àkáǹtì wa ẹ subscribe síbẹ̀ ẹ máa wo iṣẹ́ wa níbẹ̀ ká dúpẹ́ lọ́run límìtì wa lè yìí gbogbo kúlà mi gbé síbẹ̀ kò ì máa yọ owó fún wa o bẹ́ẹ̀ ò bá wò ó kó di wípé subscription wa kẹ́ ò tí à ń wá kí wọ 1000 ẹ yé gbogbo iṣẹ́ káṣe mi ṣe bí sẹ́yìn àtọ́ máa gbé wọ YouTube bá a bá ti ní 1000 subscriber ni káṣe ń ṣe yìí ẹ máa wò ó ní YouTube bẹ́ẹ̀ direct là ẹ yé àárọ̀ wá ẹ wo iṣẹ́ wa ní YouTube ẹ like iṣẹ́ wa Facebook page wa ẹ like wa libẹ̀ àárọ̀ wá kò síkúlì kéré lẹ̀ ti fi ṣùgbà wa lórí ètò yìí àpò ìṣúra wa òun lẹ̀mí rí lórí fọ́nrán wa lèmi lọ yẹ ọlọ́fin àgbè wa kò lè bàjẹ́ eré wẹ̀ lójú owó mi rí rè lójú gbogbo àmọ́ máa rí o kí ẹ ṣe jẹ́ eré wẹ̀ kò lè bàjẹ́ fún wa kábíyèsí o. mo wà ń bí o. ẹ ṣe ẹ kú ìdúró. máa wá lọ sí ẹ ti sọ lẹ́ẹ̀kan wípé àjọṣepọ̀ lè dá ó wà ní ìpínlẹ̀ Ògùn ẹ ti yan àwọn èèyàn sórí ìkíní ògbólẹ̀ ti lè jẹ́ kí ìlọsíwájú kí wà káàsì máa ṣe gbà ẹ sọ lẹ́ẹ̀kan lórí ti ọmọ wa kan lè jáde sẹ̀ yìí fún ti ètò ti ìyanni ti ipò mẹ́ bóyá bí ìjọmọ Àwórì ní gbogbo àṣìmírì sẹ̀ yìí kọ́lọ́hún kí bá wa dẹ̀ míhun sí gbogbo ohun lè tọ́ ní lọ́kànlẹ̀ ti fẹ́ jáde káì máa ṣe gbà torí àwa ṣàkíyèsí wípé bó bá mi súnmọ́ sẹ̀ yìí èyí lè jẹ́ ládéládé aṣíwájú àwọn olùtí òṣèlú lìjọmọ àwọn làwórì lórí ìjọba àkọ́kọ́ mi pè sọ́dọ̀ bọ́ bá ti wá pè yí sọ́dọ̀ ká ti ṣọwọ́ kúrúdú fún yí ogbó bẹ́ẹ̀ bá ti máa padà délé ẹ̀ tí mi yí ohun dàlà ìyẹn lè ti mi jẹ́ pé ọmọ wa lábàágbé jáde ìgbà yẹn àti mi dúró tì í mọ́ ìgbà yẹn látọ́ máa sọ pé ìtàn àtẹ̀wádé ọ̀tọ́ lè sọ pé kì í tọ́ ìṣọmọ Àwórì káì máa ṣe ìlì mi bọ̀ ìgbà lè jẹ́ wípé ibi làbádìí sí àwàbẹ́ kò ní sí wípé ẹ máa jó lọ mo mi wè yìí inú èyí lì mí bọ̀ yìí ẹ tó ṣàlàyé ẹ yànnà náà fún wa ká lè mọ́kú láàmì ṣe èyí lì mí bọ̀ yìí bó bá bọ́ mọ́ wa lọ́wọ́ ìyẹn náà ní ìníkẹ́ là wá lò yẹ o kábíyèsí o. Ọlọ́run á dúró tì wá o àṣẹ Èdùmàrè gbogbo ọmọ Àwórì mo kí yín lílé lóko èyí tó ń bọ̀ yìí Ọlọ́run á fún wa ṣe gbogbo àwọn tó ti ń lọ nígbà yẹn tí wọ́n lọ ń ṣọwọ́ kúdúrú fún àti ń jẹ́ kí gbogbo wọn mọ̀ pé ojú wa ti là kó dáwẹ́ ojú wa ti là o tí àgbàlagbà kan bá lọ gbowó kan tí ò tọ́ àwọn tí ò yẹ kó sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí o tẹ́ ẹ̀ bá fẹ́ kí ìlú oníkálukú kó dorí kodò ẹ jẹ́ ká fi mọ̀ ká fi ṣọ̀kan ká fi ṣèkóṣó kí gbogbo ẹni tí a bá fà sílẹ̀ pé ẹni yìí ni kó lọ ṣojú wa níbì kan ká dẹ̀ dúró tí ó lówó lọ́wọ́ o kò lówó lọ́wọ́ o ó rówó náà o kò rówó náà o bó bá jọ mọ wa là. ó ní ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ké filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn o. ló tó kábíyèsí o. ẹni tá a bá ti yàn ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́ ká fi gbé sókè ká lè gbé dépò àwa náà ti ń jẹ́ káwọn àgbàlagbà yẹn mọ̀ wípé ó ti yàtọ̀ ń sìn ìyẹn ni ìgbà táwọn EndSARS tí wọ́n kó ogun wá sí palace mi mo jẹ́ kó mọ̀ pé ẹ farabalẹ̀ àsìkò yìí kọ́ la fẹ́ jàjà yìí ẹ má jẹ́ ká jà ń sìn akọ tí ẹ kọ́ lè ṣe awareness ẹ jẹ́ kó di ìgbà bò la máa wá sọ pé nǹkan báyìí ló ń wà ibi tá à ń lọ rí tá a bá jà ń sìn wọn á kọ sọ pé ókè o ẹ má wọrí àá ṣe ọ̀nà yẹn fún yín ẹ má wọrí àá ṣe omi yẹn fún yín wọn á tún padà lọ sínú meeting wọn á tún sọ pé ẹ wo ẹ pé àwọn kan kẹ fún wọn ní nǹkan gbogbo àtún lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá dàsìkò òbò yẹn àwọn fúnra lára máa sọ pé ibi tá à ń lọ rèé àádẹ́ tẹ̀lé gbogbo àwọn nǹkan tó yẹ ká tẹ̀lé débi tó yẹ ká tẹ̀lé dé tá a fi mọ̀ pé àwa la gbégbá orókè tó bá dẹ̀ máa dàsìkò yẹn Ọlọ́run ò ní fi ẹ̀mí ẹnìkan dàrú ẹnìkan Ọlọ́run ò ní fi kú pa wá á pẹ́ lórí ilẹ̀ so gbogbo everybody ẹ má jẹ́ ká jà ń sìn ẹ jẹ́ kí gbogbo ìlú kó máa lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ tó bá dàsìkò bò ká fi ìbò wa ká fi yan ẹni tá a fẹ́ bóyá ọ̀dọ́ ni o bóyá ẹni tó ń wá ni o kó ṣàjẹ́ èèyàn tiwa ó jẹ́ èèyàn ọmọ tiwa kójú ọmọ tiwa ẹ jẹ́ ká jọ gbárùkù tí ẹ má jẹ́ ká fi ìjà
irú sí náà tá a bá ń ba nǹkan jẹ́ náà a sì tún ń bá nǹkan wa jẹ́ náà ni. bẹ́ẹ̀ni. torí àwọn tó wà lókè lọ́hùn ò tiẹ̀ mọ̀ bóyá ẹ̀ ń ba nǹkan kan jẹ́. wọ́n ń jó police station tẹ́yìn gangan ń lò lẹ́ ń jó. jó police station tó ń lò l'Àbújá jó ìtọ́ ń lò ní gbá ìtọ́ ń lò láwo èyí tó wà ládùúgbò tí tẹ́ ń lò òun lẹ́ ń jó. ẹ̀ ń jó mọ́tò tó ń rà fún yín. ẹ̀ ń ba nǹkan tó yẹ pé títí ẹ̀ ń ba jẹ́. no sí nǹkan ẹ jẹ́ ká ní sùúrù kó dìgbà bò ká fi ọwọ́ wa ká fi yan ẹni tá a bá fẹ́ tó máa jẹ́ èèyàn tiwa. ẹ ṣe kábíyèsí kò ní bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yà ara lé bóyá ìṣẹ̀mí darapọ̀ mọ́ wa lórí ìlà èmi pẹ̀lú aláyélúwà ọba Ìtú Ọlásùnkànmí ilé mo bá dé kejì kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ olú ti orí ilé Igbóko Olùsádà Ìgbẹ́sà ní ìpínlẹ̀ Ògùn lọ́hún ọ̀hún làjọ wà lórí ètò lálẹ́ yìí kábíyèsí ẹ sì bá mi dúró sórí ìlà yẹn mú mi padà bọ̀ kéná mú mi padà bọ̀. bí mo bá dé já. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ Ọlọ́fin Fòfáyọ̀ Ọlọ́fin Babalíláwa Òsùn ó ti gbogbo wa látòkè wá ká dẹ̀ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò Ọ̀kànlédè àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yèmí fàfàsẹ́yìn fún wa ká dẹ̀ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813-920-4812 ímeèlì wa nílẹ̀ Àwórì@gmail.com ẹ̀bí kẹ́ ẹ kàn sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ Ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ ẹ jẹ́ ká dòwò pọ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ Àwórì lílé lóko ẹgbẹ́ kulẹ̀ mi ṣe wá ká máa pariwo ẹ fún àwọn aráyé rí ẹ má jẹ́ ká fọwọ́ bo ògo wa mọ́lẹ̀ mọ́ ohun gbogbo àwọn ọmọ Àwórì ọmí sọ pé àkì í ṣiṣẹ́ àmì ṣèkàn àmì ká ẹ jẹ́ ká gbéra wa jáde lọ́wọ́ yó ẹgbẹ́ kulẹ̀ mi ṣe wá sórí ètò yìí ká máa bá wa polówó ẹ fún gbogbo ara lé kí ajé àmọ́ abúgbá jẹ wàràwàrà kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ Ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ kábíyèsí o. ẹ ra sa o. ẹ ṣe ẹ kú dúró ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yìí. kábíyèsí mo máa tọ́ ìbéèrè ṣì wà lọ́wọ́ mi líbí o. àṣà wa èdè wa yìí káì máa ṣe gbàlì jẹ́ wípé kò ní lọ ìtorí kíní yìí ó ṣe pàtàkì o. ní bàbá dé ìlú omi ẹsẹ̀ yìí ẹ̀ẹ́dílé gbogbo èmi légún gẹ̀lẹ̀dẹ́ àjògbó kó rì nǹkan kan gbó ọ̀ ìtọ́rí gẹ̀lẹ̀dẹ́ gbogbo ọ ti kó gbogbo kù ṣẹṣẹ ẹ̀sìn àti tìtorí ẹ̀sìn dé ká ti fi bá kú lóhun ògbóni wa ohun àmúṣagbára wa àti tìtorí ẹ̀sìn ká ti fi kó dànù àṣàṣe yàtọ̀ sí ẹ̀sìn káì máa ṣe gbàlì jẹ́ pé kíní yóò ní lọ ṣé ní ìlú gbóko libẹ ìjẹ́ àṣà yìí ṣe fìdí múlẹ̀. àṣà ò lè lọ kò sí bá a ṣe máa ṣe gbà táṣà máa lọ àṣà wa ò lè parun nílẹ̀ gbóko ń bí o àwa ò fi ṣẹ̀ṣe ṣeré tí yóò bá ṣe pé ní ọ̀sẹ̀ tó kọjá àṣà àwọn ètùtù ìlú kan tó jẹ́ pé even àwọn èèyàn tó wà ní ìlú òyìnbó wọ́n kan sára pé ètùtù tẹ́ ṣe yìí a dẹ̀ rí pé ètùtù gbà torí pé àfi ètùtù ṣeré ni ètùtù ò ṣe é fi ṣeré nílùú kọ̀ọ̀kan ní ilé tí wá ń sìn à ń ṣẹ́gun à ń ṣe gẹ̀lẹ̀dẹ́ even bàbá mi olórí onígẹ̀lẹ̀dẹ́ ni nígbà ayé wọn gẹ̀lẹ̀dẹ́ ìgbà tèmi náà tí mo dàgbà dé èmi náà ṣe gẹ̀lẹ̀dẹ́ náà níwọ̀nba èmi náà ṣe gẹ̀lẹ̀dẹ́ níwọ̀nba kọ́kọ́ ṣoṣo tí mo rí ń bẹ̀ ni pé Àwórì mo dẹ̀ ti ń gbìyànjú mo ti ní sọ̀wọ́ yìí o. ẹ gbọ́dọ̀ máa yáwọ̀n yìí dà.
kò gbọ́dọ̀ lọ. mo ti fi sọ́wọ́ ẹ̀ yìí o. Ó dáwẹ́. Ẹ kò lè lọ díẹ̀ nǹkan tí táwa ò fi lè sọ púpọ̀ òun ni Èkó tá a gbé. Bẹ́ẹ̀ ni. Èkó tá a gbé ló fà á but ní Èkó náà Àwórì náà ṣáà ni. Bẹ́ẹ̀ ni. Just because torí pé àárín àwọn Yíbò àárín àwọn àlejò ìpọ̀jù wa lọ lájọ gbé ṣùgbọ́n gbà tí mo dẹ̀ ti délé ìwé yìí mo mi sọ díẹ̀ là díẹ̀ Ọlọ́run á dẹ̀ máa fún wa ṣe àṣà ò ṣe é parẹ́ èdè ò ṣe pàtì torí mo rí pé ní ilẹ̀ China even èdè wọn ló fi ń kọ́ ọmọ wọn wè èdè wọn ló fi ń kọ́ ọmọ wọn wè bẹ́ẹ̀ náà ni ní Israel ẹ bá dé Israel Hebrew ní gbogbo everybody ń sọ. Kí wàá dé fáwa àfòyìnbó já. Ìgbà táwa dé àfòyìnbó yìí bó o tún wá lè sòyìnbó ẹni lọ́sọ̀ bó o lè sòyìnbó o lè jọba gbà kan kí ló kàn bá pẹ̀lú òyìnbó. Àfòyìnbó yìí ṣá. Àfòyìnbó yìí wọ́n ní bó o lè sòyìnbó o lè jọba bó o lè sòyìnbó o lè jẹ lórí ilé bó o lè sòyìnbó ẹni tó bá ti wá báyé jẹ́ kó mọ̀ pé ilẹ̀ Yorùbá la wà Yorùbá ní ká máa sọ. Àkọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa sọ Yorùbá mọ́ àwọn ọmọ kan wá ṣe interview fún mi gbà tí mo sọ pé kó má bínú pé Yorùbá mo fẹ́ sọ o wọ́n làwọn ò gbọ́ Yorùbá ẹ máa lọ nìyẹn o ẹ máa lọ nìyẹn o torí ilẹ̀ Yorùbá lẹ wà yìí o. Bẹ́ẹ̀ ni. Kí ló dé lẹ́yìn tí ń sọ èdè elédè káàdì láwọn òyìnbó tẹ wọ́n fẹ́ kó èdè wọn lọ kí láwọn máa sọ. Ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa kọ́ àwọn ọmọ wa ní Yorùbá ká máa kọ́ àwọn ọmọ wa láwórì kọ́ mọ̀ pé ilẹ̀ Àwórì làwọn ti wá. Ẹlòmíràn tẹ mọ àdúgbò rẹ bọ́ ọ bá ní kí júwe ilé kò mọ bílí jẹ́. Mo lọ ṣe òkú ẹ̀gbọ́n wa kan lẹ́kọ̀ọ́ gbà tó kú sẹ́kọ̀ọ́ Èkó ló wà títí kò gbọ́n ọmọ yẹn dé Ìgbẹ́sà títí tó fi kú gbà tó wà kú sẹ́kọ̀ọ́ làwọn sọ pé ìlú Ìgbẹ́sà ló máa ṣe fún bàbá wọn sí wọn làwọn ò débẹ̀ rí. Wọn mọlé wọn mọlé Èkó ń bìbà yìí dọ̀dẹ̀ ń gbé kó ṣe ìlú òyìnbó Èkó níbí là. Àwọn èèyàn wa ti gbà pé bọ́ọ̀ bá lọlé àwọn máa pa oúnjẹ. Ọmọ àpá wúlà ọmọ àpá wa wọ́n sọ fẹ́ ìgbàlá àwọn akẹ́wà wà lẹ́kọ̀ọ́ wọ́n sọ fẹ́ wọ́n bu ọmọ àpá ẹ̀ lọ́ba lọlé ọmọ àpá ẹ̀ là ọba lọlé ọmọ àpá ẹ̀ àwa rèé àwa yẹn rèé lè lì kọ́lọ́ máa ṣọ́ wa àwọn gbogbo àwọn kúwú ẹ̀ ó ti lọ ó ti da ayé ìgbà kan kò sí ẹnìkan tó máa pẹ́ nìkan mọ́ gbogbo wa owó làmí lé ní gbọ́hùn yìí owó làmí lé ní gbọ́hùn yìí ẹnìkan kò lè pẹ́ nìkan kan Ọlọ́run á dùn tiwa o. Àṣẹ Èdùmàrè kò ní bàjẹ́ kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí fún àlàyé lẹ́ṣẹ̀ ẹgbẹ́ wa nílé èmi pẹ̀lú aláyélúwà ọba Ìtú Ọlásùnkànmí Ilémobádé kejì ọ̀hún làjọ wà lórí ètò ilé alẹ́ yìí Olúgbòkò Lùsádà lọ́hún ọ̀hún làjọ wà níbí làjọ mi gbé pé káì máa ṣe gbà àṣà wa ìmọ̀ wa lè máa fi ṣèkóso òun náà làwà lérò ẹ̀ láti bí ìṣẹ́jú mélòó kan lè bí kábíyèsí ẹ ṣé ẹ kú ìdúró mi ò tọ́ ní ṣaláì ìbéèrè yìí àná àwọn ọmọ wa ń lì wà lé ìlú ọba lọ́hún púpọ̀ nù wọn mí ẹ̀tẹ̀ mi pè wá wípé ètò láàmì ṣe yìí ká súnmọ́ àwọn ọba bọ́ bá nílẹ̀ lè dá lè jẹ́ wípé ọ̀wọ́n á wà lọ́hún kátẹ̀ máa rí owó fi dínkù mọ́lẹ̀ lè jẹ́ wípé ọ̀wọ́n á máa san díẹ̀díẹ̀ ìgbàlíbà ti jọ́ mọ Àwórì là wípé àwọn á lè máa san díẹ̀díẹ̀ èmi wá bèrè sẹ́yìn torí bá a bá dé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Àwórì sẹ́yìn àìtalẹ̀ tán ìjẹ́ lọ́dọ̀ tí yí libẹ̀ ṣé ilẹ̀ ṣùkù nítẹ̀jẹ́ pé ọmọ lílé kẹ́tọ́ ó lè jàǹfààní rẹ̀ kátẹ̀ tó wá sọ àlejò torí lè sẹ́yìn àti mi gbé gbòòrò ta o. Wọ́n ti mi ta gbogbo ẹ̀. Ìjẹ́ lẹ́tẹ̀ ṣùkù àwọn ọmọ wa nǹkan wà níjẹ́ wípé ọbọ̀rọ̀ ajé jáde lọ́hún nítẹ̀jẹ́ wípé ọ̀hún gbo ẹ̀ ti máa fowó dé kú mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi pè wá wípé ká bá wọn òun lọ́ba òun sọ bóyá ìlú kọ̀ọ̀kan bílẹ̀ bá wà owó lọ́ọ́ máa tà fún àlejò apáyàtọ̀ lọ́ọ́ máa tà fún àwọn ọmọdílé ìjẹ́ àǹfààní irú ẹ̀ ṣì wà lé ọ̀dọ́ ti yí bẹ́ẹ̀ nítẹ̀jẹ́ wípé àwọn ọmọ nílé lè rí ọ̀dọ́ yìí lóṣù kù. Ilẹ̀ sì wà ilẹ̀ ń tọ́ lọ́wọ́ Àwórì
ilẹ̀ sì wà àwọn èyí tí à ń try láti tá a fẹ́ kó máa ṣẹlẹ̀ òun ni pé kí wọ́n máa lọ máa ta ilẹ̀ ibi tí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe. Àwọn ìkan báyìí mo wà ń kọ́ọ̀tù pẹ̀lú ẹ̀ ọmọ ilé ni o ìyàwó ilé ni o ó dẹ̀ lọ gbé ilẹ̀ ìgbàlẹ̀lú ó dẹ̀ lọ tà á. ọ̀rọ̀ rẹ. ìgbàlẹ̀lú Kíde ó fún ilẹ̀ ọkọ̀ òun là ìgbàlẹ̀lú ògùn ìlú wà ń bẹ̀ gbogbo òṣàlú ló wà ó dẹ̀ lọ tà á fàlejò. Àwa gbé lọ kọ́ọ̀tù a sì wá ń kọ́ọ̀tù báyìí ṣùgbọ́n ọlọ́run aṣọ wa lórí ẹ̀ ibi tí mò ń lọ ní pé gbogbo àwọn èèyàn wa tó wà lókèrè ọlọ́run á jẹ́ kí wọ́n kórè oko wálé. àṣẹ Èdùmàrè. Gbàtẹ́mi náà wà nínú òyìnbó náà mo mọ wàhálà téèyàn máa ń ṣe kó tó rówó. kò rọrùn. kò rọrùn rárá o pé kí wọ́n kówó yẹn fún ẹnìkan pé bá mi fi ralẹ̀ bá mi lọ fi de kí n fi de nǹkan kan mọ́lẹ̀ kó wá gbówó yẹn kó wá bàjẹ́. káfí sá lọ. Tó bá dé ó máa sọ ẹnìyẹn di wèrè láà. Ó máa kọ́kọ́ wò pé ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀. So ilẹ̀ sì wà ń bí tó dẹ̀ ní ìfọwọ́sọ̀yà lórí ẹ̀ pé ilẹ̀ tó bá rà wàá lò wàá dẹ̀ tó gẹ́gẹ́ bó tiẹ̀ tí wájú ọmọ Àwórì ò yàtọ̀ láti bí dé gbogbo everywhere Àwórì jẹ́. Àwórì wa. So Àwórì ò yàtọ̀ ó bá ti jẹ́ ọmọ Àwórì àwa èmi tún fọwọ́ sọ̀yà lórí ẹ̀ pé à á dúró títí tá a fi lò tá a dẹ̀ fi Ọlọ́run á ràn wá lọ́wọ́. àṣẹ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín fún àlàyé léṣe ẹ̀yẹ ẹgbẹ́ wa ń líwà lọ́hún ẹ̀ ilé mi pè mí òun lẹ́gbọ́ yẹ o kábíyèsí orílẹ̀ gboko ọ̀hún ti fi dá wa lójú wípé ilẹ̀ wa o pẹ̀lú ìdánilójú bí ò sí wípé wàhálà wà lè díẹ̀ ọ̀ ti fi dá wa lójú ẹ̀yìn pé ilẹ̀ wà ẹ jẹ́ kí àfọkànbalẹ̀ gbogbo ilé bá máa ra kulẹ̀ bá máa fowó dínkù mọ́lẹ̀ lílé ọ̀rọ̀ rẹ pé bá ṣe máa rí sí àjẹ́ kí ẹ mọ̀ Ọlọ́fin àgbèwá kò ní bàjẹ́ irewẹ́ yìí lójú owó mi rí èrè lójú gbogbo àmárí o mo kí gbogbo ilé tí wà lórí ìlà pẹ̀lú wa èrò pọ̀ lálẹ́ yíyan èrò pọ̀ o ẹ̀jà yíọlá Odùnsì gbogbo yìí ẹ wà pẹ̀lú ẹ̀mí wò wá lọ́wọ́lọ́wọ́ èrò pọ̀ gólóbà ẹ̀yìn tí kẹ́ ẹ̀mí wò wá lọ èrò pọ̀ rẹpẹtẹ èrò pọ̀ lálẹ́ yìí gbogbo ilé ìdarapọ̀ mọ́ wa gbogbo ilé àkí Ọlọ́fin àgbèwá kò ní bàjẹ́ ire wẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmọ́má rí o àwa rọ̀ wá ẹ jẹ́ ká ṣùgbà ara wa lórí ètò yìí o ẹyé o kò sí wúlì kéré lẹ̀ tí fi máa ti wá lẹ̀ yìí ká dúpẹ́ lọ́wọ́ òun lè sọ wípé ká máa nìṣó tọ́rọ́kọ̀bọ̀ owó là o àṣẹ̀mí yẹ yìí àjọṣe wa wà lè bàjẹ́ kí ẹ ṣe jẹ́ ire wẹ̀ Ọlọ́fin àgbèwá ire wẹ̀ lójú owó mi ire lójú gbogbo àmárí o irinṣẹ́ gbogbo kú láàmì lò ọ̀hún mi ti dirú kọlẹ̀ ogbó ẹyé ẹ ràn wá lọ́wọ́ ètò yìí ò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ lọ ká dúpẹ́ ọ̀gá mi Akínòsí Jamiu ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun lítọ́mí ṣùgbà wa gbogbo wípé sẹ́ẹ̀ kíní yìí gbọ́dọ̀ máa yọ lọ̀tún là kò sí olè kéré Ọlọ́fin àgbè wá ṣeéṣe fún wa ire lójú owó mi ire lójú gbogbo àmàmàrí o kábíyèsí o. mo wà ń bí o. ẹ ṣe ẹ kú ìdúró mo dúpẹ́ fún àyè lẹ́ẹ̀fi sílẹ̀ fún wa ní orí ètò yìí lálẹ́ yìí o bó tẹ̀ jẹ́ wípé gbogbo ìgbìyànjú atẹ́lẹ̀ à ń gbo kí ọ̀hún aráalé kí rí kájọ ṣe ti fídíò kọlù lé àti ní lè rògbà àti ṣe lè alẹ́ ilé ẹ̀ ṣùgbọ́n ó yí Ọlọ́run àdúpẹ́ fún àkókò ilẹ̀ fi sílẹ̀ fún akábíyèsí. àdúpẹ́ àmọ́ pẹ̀lú ìdánilójú wípé bàbá tọ̀ pé ìlìgbà mi ẹ dá wa lò. dandan nìyẹn kò sígbà tẹ pé tí mi ò dáhùn. inú mi dùn mo tó máa ń fẹ́ kẹ́tọ́ fi àkókò yìí torí mo èmi gbọ́ mo ẹ̀ ti mi rí fínfín pé ó ní ikú ribiribi kan lẹ́sẹ̀ṣẹ̀ máa ṣí aṣọ lójú rẹ ní inú oṣù láàgbéwà yìí ẹ̀tọ́ lè sọ fún gbogbo wa gbogbo ọ̀hún lẹ́bàá ń gbó kí tó darapọ̀ mọ́ ilé ẹ̀yọ̀nà náà fún wa. nǹkan kékeré kan lọ́lọ́run ṣe síbì kan ní ìlú Atan tí a dẹ̀ fẹ́ kó gbogbo àwọn èèyàn jọ afẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ lórí ẹ̀ ká fi ṣèdúpẹ́ ní on the 29 nínú oṣù tá a wà nú ẹ̀ yìí
ni a fẹ́ ṣaṣọ lójú ẹ̀ nílùú Àtàn ní bẹ́ẹ̀ ni ẹ̀hún orúkọ ẹ̀ ní the Lucas Crown Plus Hotel and Suites tí a dẹ̀ pé Pasuma kí wá bá wa ṣe wá bá wa fi orin dá wa lára yá ń bẹ̀ gbogbo ọmọ Àwórì tó wà ní agbègbè àtàwọn tí ò sí lágbègbè yìí gbogbo yín pátápátá la pè kẹ́ wá kẹ́ rí nǹkan tí àwa ọmọ Àwórì náà ti ń ṣe tá a ti ń ṣe kí tó a lè máa fi ẹlẹ́ a jẹ́ ìwúrí fún wa pé àwa náà lè ṣe kọ́ máa sọ pé Àwórì yẹn ọ̀tẹ̀mí ọ̀mí kọ́lé ọ̀mí àfikọ́ máa kóbìnrin àfikọ́ máa fẹ́ yàwó àfikọ́ máa ṣe fàájì pé gbogbo yẹn ayé ìgbà kan nìyẹn ọmọ Àwórì náà ti ń ṣe oríire báyìí ọmọ Àwórì ti ń jẹ gómìnà ọmọ Àwórì ti ń jẹ mínísítà ọmọ Àwórì lè jẹ sínétọ̀ kò sí nǹkan tó ọmọ Àwórì náà lè dà ìyẹn ni mo sọ pé kí gbogbo àwọn ọmọ Àwórì ní tilé lóko tó bá ti wà ní ilẹ̀ Nàìjíríà yìí nígbà yẹn ẹ máa bọ̀ kájọ kúra wa jọ ẹ bá ti débẹ̀ ẹ sọ fún wọn pé ọmọ Àwórì ní ibi ẹ gbọ́dọ̀ wọbẹ̀ ó ti tán wọn á jẹ́ kẹ́ wọlé àti pé mo tún fọ àsìkò yìí sọ fún yín pé ọmọ Àwórì tó bá ti débẹ̀ ó raṣọ kò raṣọ ẹ sọ fún wọn pé ọmọ Àwórì lè wà máa wọ bílà máa wọ bí. á wọlé tààràtà. á wọlé kò ní bàjẹ́ kábíyèsí Ọlọ́run á dúró tiwa Ọlọ́run amọ́jọ́rò làṣẹ Èdùmàrè. Àmín. adúpẹ́ òkú fún àyè lẹ́fi sílẹ̀ fún wa lórí ètò ìlàlẹ̀ yìí o ìlú Igbókòkò wà ní bàjẹ́ lákòókò tí yóò a máa gbèjú owó mọ́ lákòókò tí iye eku a máa ké bí eku ẹ̀yà máa ké bí ẹyẹ o ẹ wá gbó ẹ tọ́ ẹ gbó ẹ dògbólògbó kájọ kí ẹ ṣe máa jẹ́ ìríwẹ́ o ẹ ò ní bá wọn náà jà wàràwàrà o adúpẹ́ lọ́wọ́ yìí o ẹ ṣe fún àkókò ilẹ̀ fi sílẹ̀ fún wa. màá tún wá fi eléyìí sọ fún gbogbo ọmọ Àwórì pé ètò yìí ò gbọdọ̀ parun o ètò yìí kò gbọdọ̀ parun torí ibi tá a ti lè máa mọ́ra wa díẹ̀díẹ̀ rí ètò yìí ò gbọdọ̀ parun ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká fi gbé sókè bó ṣe ń ṣe ní gbogbo ìlú nìyẹn èèyàn kan ò lè ṣe àwọn àgbàlagbà sọ pé àgbájọwọ́ la fi ń sọ̀yà ẹ jẹ́ ká jọ gbé sókè kétò yìí kó máa lọ tó bá ti ń lọ gbogbo ìdùnnú gbogbo ọmọ Àwórì ni má ti rí ibi tó ti ń sọ Àwórì tó ti ń sọ ó máa ń wù mí kí n máa gbọ́ níṣẹ́jú ni Ọlọ́run á dẹ̀ bá wa ṣe Ọlọ́run á bá wa gbépo ìsókè everybody náà ẹ máa subscribe once ẹ bá ti ń subscribe tó ti ní higher subscription definitely wọ́n máa fún wọn ní wọ́n máa upgrade wọn so Ọlọ́run á fún wa ṣe mí náà màá máa try láti máa share and post màá máa share and post màá dẹ̀ máa sọ fáwọn èèyàn pé ètò yìí ẹ jẹ́ ká jọ sí ẹ jẹ́ ká jọ sí Ọlọ́run á dúró tì wá. àṣẹ Èdùmàrè a dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí o ẹ ṣe gan eré lójú owó mi rí èrè lójú gbogbo àmàrí o kí ẹ ṣe jẹ́ eréwẹ́ lé alẹ́ yìí a jẹ́ ibi láàmárí ti alẹ́ yìí mọ̀ réwẹ́ èmi pẹ̀lú kábíyèsí mo kí gbogbo ilé ti darapọ̀ mọ́ wa lórí ètò lálẹ́ yìí èrò pọ̀ a lè dárúkọ yìí tán gbogbo ilé àkí ọlọ́fin àgbè wa á ṣe ṣe fún wa eré ìwẹ̀ lójú owó mi rí èrè lójú gbogbo àmàmà rí o adúpẹ́ lọ́wọ́ mọ́ níta aṣọ òkè ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ wa là ẹ̀yẹ ọlọ́fin àgbè wa ẹjẹ́ apọ́nkú wa lé mo kí gbogbo òṣìṣẹ́ ilẹ̀ Àwórì pápátá látòrí ọkùnrin títí dóbìrì mi ò yọ ẹnìkan kan kù ọ̀gá mi olórúkọ bámbàm akínyòsí Jamiu àjọṣe wa ò ní bàjẹ́ àṣepẹ́pẹ́ ìgbàlíkì ní ìbátọ́ wá dájú ẹ́ lọ ọ̀lí fi rántí wa líbojì láṣẹ Èdùmàrè àkí gbogbo wa pápátá ọkùnrin obìnrin gbogbo ẹlí darapọ̀ mọ́ wa láò lè dárúkọ gbogbo ilé àdúpẹ́ lọ́wọ́ yìí kò rọrùn kéèyàn fi dátà ká máa fi wókú làmí ṣe yìí kò rọrùn àdúpẹ́ lọ́wọ́ yìí ilé Àwórì wa ní bàjẹ́ ẹgbẹ́ ahun ẹ jẹ́ ká ṣe ra wa lè koṣo kíkú làmí gbó kí a lè tẹ̀ wá lọ́wọ́ ká jọ tẹ̀ sílẹ̀ ká kú òlìdí tànà dí ọmọ ìjọsí wà ìjọsọ bí ẹ ìjọsà máa ṣe yẹ dà ẹ jẹ́ ká ríra lọ́mọ ìyá koṣo náà ká tọ̀ sójú koṣo ká gbà fúnra wa ìka òdọ́gba Ọlọ́run ti ṣètò rẹ̀ sílẹ̀ pápátá ẹ jẹ́ ká mọmọ ẹni láàmì ṣe àádélé ayé yìí bára wa láà
Ọlọ́run sì ti mọ́kù lórí kálukú máa dà lè máa jẹ́ lè máa dà láyé bẹ́ẹ̀ nìkan bá síwájú ẹnìkan gòkè ẹ jẹ́ ká gbà fún kí ẹ ṣe jẹ́ èrè wa ká ríra wa lọ́mọ ìyá àkóso náà ọlọ́fin àgbẹ̀ wa kò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin límí ṣùgbà wa gbogbo yìí ẹ̀yin kan ò tẹ́ igbó ká máa dárúkọ yìí gbogbo yìí là dúpẹ́ lọ́wọ́ yìí o ajẹ́bí lá máa rí ti alẹ́ yìí mọ̀ rí wí kọ́lọ́hún kí dá wa sí di ọ̀sẹ̀ límí bọ̀ látọ̀ máa mú àlejò tuntun mìíràn wá fún wa lórí ètò yìí èmi ọmọ iná láò Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkò kò ṣówó ọmọ gbẹ̀dẹ̀gbẹ̀dù ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sàmàlé ọmọ nìkan ọ̀dájú mẹ́ni ọ̀wọ̀ èmi náà rí títí rí díjọ́ mẹ́jọ látọ̀ máa pàdé lórí ètò yìí mo ní ire wẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o ó dàárọ̀ oorun ayọ̀ lá máa sùn ire o.